tírà ṣe àlàyé fún wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àkọ́kọ́ nǹkan tó jẹ́ ọ̀ranyàn lórí wa náà ni kí a wá ìmọ̀ nípa àwọn àyẹ̀wò mẹ́rin. Nǹkan alákọ̀ọ́kọ́ wọ́n pè ní ìmọ̀ yìí wọ́n sì ní táwọn tó gbà lérò pẹ̀lú rẹ̀ náà ni ma'rifatu al-'abdi rabbah, kí ènìyàn kó mọ olúwa rẹ̀ ó sì mọ anabi rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam, kó sì mọ ẹ̀sìn Islam gbogbo ẹ̀ bil adillah pẹ̀lú àwọn ẹ̀rí. Inna mimma la shakka fihi, kò sí tàbí ṣùgbọ́n wípé ká mọ̀ nípa Allah òun náà ni awjabul wajibat, ọ̀ranyàn tó jẹ́ ọ̀ranyàn jù, nítorí pé tá a bá mọ̀ eléyìí ó mú wa lè ṣe ní tó jẹ́ ìwọ rẹ̀ lórí wa, èyí tí ṣe ká máa jọ́sìn fún lónìí kan, ká máa fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. Nítorí pé dídá tó lọ ẹlẹ́dàá tó dá wa kò dá wa fẹ́rẹ́, kò dá wa fẹ́fẹ́, ó dá wa fún ká lè bá wa jọ́sìn fún ni. Báwo wá láti fi ọ́lẹ̀ bẹ́ẹ̀, ìwọ tó yẹ pé kókó ń tà tìtorí rẹ̀ ṣẹ̀dá rẹ̀ òun náà ni kò lè bá a máa jọ́sìn fún Allah. Báwo lọ wá rò pa fi ọ́lẹ̀ nígbà tí o mọ̀ nípa Allah tó gbọ́dọ̀ máa jọ́sìn fún, ọ̀nà dà tó sì fi máa jọ́sìn fún gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ àti ní ọ̀nà tí ó gbà mú yọ́nú sí ọ, kò lè ṣeé ṣe. Ká mọ̀ nípa Allah olúwa wa ó pàtàkì púpọ̀, nítorí pé ar-Rabb òun náà ni al-ma'bud, ẹni tá a gbọ́dọ̀ jọ́sìn fún. Kí ló dé tí ar-Rabb tó fi jẹ́ al-ma'bud? Nítorí pé òun ló ṣẹ̀dá wa, òun ní sì ń tọ́jú wa. Ó ṣẹ̀dá wa, kò dá wa dára wa, ó ṣẹ̀dá wa, ó tún tọ́jú wa. Tí ènìyàn bá ka eléyìí kún, tí ènìyàn bá sì mójútó léyìí dáadáa, nǹkan lè dàrú ma lọ́wọ́. Gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn ènìyàn tí wọ́n ń bẹ láyé, nǹkan dàrú ma wọn lọ́wọ́. Nítorí ẹ̀ lẹ ṣe rí i pé mélòó gan nínú àwọn ènìyàn tí ń bẹ láyé ni wọ́n jẹ́ pé wọ́n dá Allahu mà, tí wọ́n ń ṣẹ̀sìn òdodo al-Islam. A rí i pé òǹkà àwọn ẹni tí wọ́n dá mọ̀, àwọn ẹni tí wọ́n mọ ẹlẹ́dàá wọn, àwọn ẹni tí wọ́n mọ olúwa wọn, òǹkà wọn kéré púpọ̀. Ìdí nì tó fi jẹ́ nǹkan tó pàtàkì wípé ká mọ̀ nípa olúwa wa, ẹlẹ́dàá wa, ẹni tó ní wa. Nítorí pé ar-Rabb òun ló dá wa, ar-Rabb òun ló ń tọ́jú wa, ar-Rabb ní ń tọ́jú gbogbo ẹ̀dá tó dá pátákáfà. Ìdí nì tó fi jẹ́ pé téèyàn bá ṣàìmọ̀ olúwa rẹ̀, ó dájú pé àti ṣàìmọ̀ rẹ̀ sí gbogbo nǹkan yòókù yóò rọrùn. Torí pé Allah ar-Rabb, ẹni tó ṣe pò ń ló dá wa, ẹni tó ṣe pò ní ń pèsè fún wa. Olúwa wa ìtumọ̀ rẹ̀ ní olówó wa, ẹni tó ní wa, ẹni tó ní wa tó tún ní ń tá a ní. Nítorí pé ẹni tó ní wa tó jẹ́ pò ń ló pilẹ̀ ṣẹ̀dá wa, tí ẹnìkan ò sì kún nínú ṣíṣẹ̀dá wa, òun ló ní wa, ló sì ní gbogbo ń tá a ní. Kò wá dá ṣẹ̀dá wa lásán, kó jẹ́ pé nínú àwa àti sẹ́tà ń ṣe, ìṣẹ̀dá wa nìkan ló ní, kò sí nǹkan kan tó jẹ́ tiẹ̀ nínú nǹkan tá à ń ṣe. Kálá, ẹlẹ́dàá ni, olúwa ni, òun ló ní àwa, òun ló tún ní táwa ń ṣe. Wallahu khalaqakum wa ma ta'malun. Allahu ló dá yín,
òun ló tún dá ń tẹ̀sí torí ẹ̀ kò sí nǹkan kan nínú rẹ̀ kò sí nǹkan kan nínú tí ń jẹ́ ìwọ kò sí nǹkan kan nínú tí ìwọ ń ṣe tó sẹ́yìn pé Olúwa ló ṣẹ̀dá gbogbo ẹ̀. Akramakumullah, wọ́n rí i pé dídá Allahu azza wa jalla kò pamọ́ kò sì jẹ́ ní tó ṣókùnkùn sọ́mi èèyàn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ìgbà tí Olúwa Ẹlẹ́dàá wa tó ṣẹ̀dá baba ńlá wa Ádámù alayhi salam àti ìyá ńlá wa Hawwa alayhi salam, mímọ̀ Allah kò jẹ́ nǹkan tó pamọ́ sí wọn kò sì jẹ́ nǹkan tó ṣe kó ṣókùnkùn sí wọn, nítorí pé kò sí pé wọ́n wà nípò ẹni tí ń retí kẹ́nìkan kọ́ wọn, nítorí pé níbo wọ́n ti wá, ta ló ṣẹ̀dá wọn, wọn kàn jábọ́ wọn kàn hù láti inú lẹ̀, Allahu azza wa jalla ló dá wọn. ìdí nì nígbà tí bàbá ńlá àti ìyá ńlá tí wọ́n ṣẹ̀ sí Allah nípa pé wọ́n jẹ nínú èso eléyìí tí Allahu ṣe léèwọ̀ fún wọn láti jẹ, ẹ rí i pé lẹ́sẹ̀kẹsẹ̀ qala rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. bàbá àti ìyá wa náà bàbá ńlá wa àti ìyá ńlá wa àwọn méjèèjì sọ ni lóhùn èèyàn kan pé wọ́n Olúwa wa o zalamna anfusana àti ṣàbòsí sórí ara wa o wa illam taghfir lana tó o bá wá foríjì wa wa tarhamna kó o sì tún kẹ́ wa lanakunanna minal khasirin. abúra wípé a ó jọ kan nínú àwọn tó ṣòfò. torí ẹ̀ ló ṣe jẹ́ pé fún ẹgbẹ̀rún ọdún t'Olúwa ti ṣẹ̀dá anabi Adam alayhi salam sí ìgbà tí anabi Nuh alayhi salam táwọn ò fi dé ẹgbẹ̀rún ọdún yìí àwọn èèyàn wà lórí pé wọ́n dá Olúwa wọn mà wọ́n sì ń pé ìwà àti ẹ̀tọ́ rẹ̀ fún láì jẹ́ pé wọ́n kígbà kan bọ̀ kan nínú. kana an-nasu fi hadhihi al-quruni al-ashara ala at-tawhid. bẹ́ẹ̀ ni Abdullahi bin Abbas radiyallahu anhuma ló sọ fún Abu Siwan Sahih al-Bukhari fún 100 ọdún mẹ́wàá láàrin baba ńlá wa Ádámù alayhi salam àti baba ńlá wa Nuhu alayhi salam àwọn èèyàn wọn wà lórí ṣíṣe Olúwa Ẹlẹ́dàá wa lọ́kan ṣoṣo. a rí i pé látòrí tànàbì Nuh alayhi salam ní àṣetọ́ni ti mí sáwọn èèyàn lára láti bẹ̀rẹ̀ náà ló ti ń gbìyànjú kò sáláì máa làkàkà kó máa sá sókè sódò láti dẹdẹ mú àwọn èèyàn láàrin ẹgbẹ̀rún ọdún, ṣùgbọ́n ló wà òfin ṣe títí tó fi wá dìgbà tí baba ńlá wa Nuhu alayhi salam tó ṣe pé àwọn èèyàn yìí tó ló wá rán Nábì Nuhu sí tọ́kí láti inú wọn náà ni Nuhu alayhi salam ti jáde. wọ́n gbẹ́ ère èèyàn 5 Wadda àti Suwa'a àti Yaghutha àti Ya'uqa àti Nasra. wọ́n láwọn èèyàn yìí jẹ́ àwọn èèyàn dáadáa, wọ́n sì jẹ́ àwọn ẹni tó ṣe pé àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn èèyàn wọ́n fi wọ́n sínú àwọn ẹni tí wọ́n kà kún púpọ̀. ìgbà tí àwọn èèyàn yìí wá sísẹ̀ tí wọ́n ò sí láyé má, ọ̀rọ̀ àìrí wọn mọ́ ó jẹ́ nǹkan tí ó ṣòro gbà fún àwọn èèyàn wọn tí wọ́n lọ kúrò láàrin wọn. wọ́n á ṣe àtìpó lórí àwọn sàárè wọn tó fi wá di pé Ṣẹ̀tán ó wá láti wá mí sí wọn lára pé nǹkan tá a ṣe ni pé tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ á gbẹ́ ère wọn ni. tẹ́ bá sì gbẹ́ ère wọn ẹ gbé sí ilé àjọ ilé ìpàdé ní déédéé ọ̀kánkán abi tó ṣe pé gbogbo ẹni tó bá wọlé ìpàdé yóò máa rí wọn. eléyìí yóò jẹ́ nǹkan tí ò ní jẹ́ kẹ́ ẹ gbàgbé wọn. wọ́n sì ṣe bẹ́ẹ̀. tọ́ ìgbà tí egbèrègbè tí wọ́n gbàgbé mà
àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bọ àwọn ère tí wọ́n gbẹ́ kalẹ̀ yìí. Ère kò ní yé máa jẹ́ sọ́nàm lópin ìgbà tí wọn ò bá tì máa bọ́. Tó bá ti di pé wọ́n ń bọ́ wọ́n ń sìn pínrín, yóò kó ní sọ́nàm, yóò di wathan, yóò di òòṣà. Báyìí làwọn ère yìí ni wọ́n yí padà ni wọ́n dóòṣà. Wọ́n padà di ẹni tí wọ́n ń pè fún pé kó ṣípayá ìṣòro fáwọn, kó gbé ìpọ́njú kúrò fáwọn, kó ṣe àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ fáwọn, kó má jẹ́ káwọn bọ́ há. Nítorí pé nígbà tí ò bá ti símà, bí ẹranko lọ́mọ èèyàn máa jọ, ìṣesí rẹ̀ kì í fẹ́ yàtọ̀ sí tẹni tó pàdánù pòfo làákàyè. Akramakumullah, iná ló ṣe pàtàkì pé ká wá mà, pàápàá jùlọ ìmọ̀ nípa tó ní í ṣe pẹ̀lú ìjọsìn fún Allah lónìkan, ìmọ̀ nípa tawhid. Nítorí pé Olúwa Ẹlẹ́dàá wa ó máa ń lò ní pọnpọ́n ìdáàbò tí máa múni má ṣubú sínú péyàn náà dẹni tí ń ṣẹbọ sí Allah. Láti ìgbà yẹn nǹkan dàrú máwọn èèyàn lọ́wọ́, wọ́n padà di abọ́gibọ̀pẹ̀. Wọ́n ń bẹ nínú àwọn èèyàn, ẹni tó sì wà lórí pẹ́sìn òdodo náà ni wọ́n ń ṣe àṣàfẹ́kù àwọn náà nínú àwọn èèyàn. Nǹkan yìí ń lọ bẹ́ẹ̀ títí tó fi wá di pé Amr ibn Luhay al-Khuza'i, ọ̀kan nínú àwọn Quraishawa, ó lálàá wípé kó máa lọ sí etí bèbè òkun ní Jeddah, ìyẹn Jeddah tá a mọ̀ lónìí. Yóò bá àwọn ère kan níbẹ̀, ère táwọn baba ńlá ń jọ́sìn fún nù, kó lọ kó wá fáwọn Quraishawa. Báyìí lọ́lọ́ kó àwọn òòṣà márààrún àwọn èèyàn Ànábì Nuh alayhi salam ló kó wá sí Jaziratul Arab láti etí bèbè òkun. Síbáyìí máa polówó Ẹlẹ́dàá ó pa àwọn èèyàn Ànábì Nuh, ó pa wọ́n run, ó pa wọ́n run. Àwọn nìkan ló wà láyé nígbà yẹn, ó pa wọ́n run. Kò sẹ́ni tó là àfẹni tó bá Ànábì Nuh alayhi salam wọkọ̀ ojú omi. Gbogbo àwọn òòṣà márààrún yìí, ìgbà tí àgbàrá omi tó lọ́wọ́ ní kó máa rọ̀ láti sánmà kó tún máa tú jáde láti inú ilẹ̀, nígbà tó lọ́wọ́ ló tó bá wọn, àgbàrá òjò padà wọ́ àwọn òòṣà wọn yìí, ọwọ́ wá sí Jeddah létí òkun. Amr ibn Luhay al-Khuza'i, òun lọ́wọ́ lọ kó àwọn òòṣà yẹn wá fáwọn Quraishawa, tó fi jẹ́ pé àwọn náà ìbọgibọ ọ̀pẹ ọ̀ráyè wọlé sí wọn lára. Àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ kó àwọn òòṣà wọbẹ̀ nu l'Ànábì sallallahu alaihi wa sallam náà sọ pé àwọn rí nínú iná tó ṣe pé wọ́n ti fùrọ̀ rẹ̀ títí máa ń yàgbẹ́, wọ́n ti bẹ̀ yọ ìfun rẹ̀ jáde, ni wọ́n ń gbé ìfun yẹn ká, wọ́n ń gbé yípo gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tá à ń gbé yípo lórí àpáta tó jẹ́ ọmọ ọlọ lókè eléyìí tó jẹ́ ìyá ọlọ tá à ń fi lọ àgbàdo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n rí Amr ibn Luhay al-Khuza'i tó ṣe pé ń ṣe nínú náà Jahannam tó lóun ló kórè ibú wa Jaziratul Arabiyya. Ní agbègbè kọ̀ọ̀kan nínú ilé ayé tá a wà yìí, ní agbọ̀nbí kọ̀ọ̀kan lókè pẹ̀, iná lẹ́ ti rí pé àwọn èèyàn lọ́lọ́kan ọ̀jọ̀kan ìṣìnà bá wọn náà, ìṣìnà bá wọn. A rí nínú wọn àwọn ẹni tó yẹ pé àwọn ń bọgi, wọn ń bọ ọ̀pẹ lọ́lọ́kan ọ̀jọ̀kan nínú àwùjọ ẹyọ kan, nínú ìlú ẹyọ kan. Ẹ rí pé igi àti ìpẹ tí wọ́n ń bọ ó lè pé gba, ó sì lè pẹ́gbẹ̀rún, nítorí pé ẹnu kì í kò lórí ẹ̀sìn àṣẹbọ. Ẹnu kò lè kò láíláí lórí ẹ̀sìn à ń bọgi bọ ọ̀pẹ, nítorí pé àwọn tí wọ́n ń bọgi tí wọ́n ń bọ ọ̀pẹ yìí, á rí nínú wọn àwọn tó fọlá fún òòṣà kan yàtọ̀ sí òòṣà míì. Á ra àwọn ẹni tó yẹ pé àwọn gbàfà fún òòṣà kan yàtọ̀ sí òòṣà míì. Ìdí nu tẹ́ fi rí i pé táwọn ẹlẹ́bọ bá péjọ
wípé àwọn fẹ́ sọ̀rọ̀ láàrin ara àwọn ọ̀rọ̀ tó ṣe wípé àwọn fẹ́ fi wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdáwójútù sí ìyapa eléyìí tó wà láàrin àwọn, káwọn kúkú fi ọ̀kan nínú àwọn òòṣà táwọn ń bọ káwọn fi ṣọ̀gá, kí gbogbo àwọn káwọn padà sọ́dọ̀ rẹ̀ káwọn máa jọ́sìn fún. Tí ọjọ́ kọ̀ọ̀kan t'Olúwa bá sọ di ẹgbẹ̀rún wákàtí, táwa fún wa ní ẹgbẹ̀rún ọjọ́ láti panu pọ̀ sórí ọ̀kan nínú àwọn òòṣà, kó pa àwọn ìyókù tì, kó jẹ́ pé ọ̀kan wọn máa sìn, ẹnu wọn kò ní kò láéláé, ẹnu wọn kò ní kò láéláé. Àwọn ẹni tó jẹ́ pé èṣù làwọn ń bọ, wọn ò ní gbà fáwọn Ọlọ́bàtálá. Bẹ́ẹ̀ ni àwọn ẹni tó sì jẹ́ pé Ọ̀rànmíyàn òun làwọn ń bọ, kò sí bí wọ́n ti ṣe fẹ́ gbà fáwọn abọrẹ̀. Eléégún gan alára kò ní gbà fólórò, sólórò ni wọ́n wàá gbà fẹ́lẹ́gún láéláé. Àwọn ẹni tí ń bọ òkè wọn ò ní gbà fáwọn ẹni tí ń bodò, sẹ́ni tí wọ́n ń bodò ni wọ́n gbà fẹ́ni tí ń bọ òkè. Àwọn ẹni tí wọ́n ń pàǹjànú wọn à lè gbà fáwọn ẹni tí ń pe màláíkà. Bẹ́ẹ̀ ni àwọn ẹni tí ń pe irúnmọlẹ̀ péwín wọn ò ní gbà fúnra wọn, torí pé orúkọ méjì ń yàtọ̀ síra wọn. Ẹni tí ń pe irúnmọlẹ̀ kò ní gbà fáwọn ẹni tí ń pe iwin, àwọn á pe iwin àwọn ló sì ní gbà fáwọn ẹni tí ń pe irúnmọlẹ̀. Àwọn ẹni tó yẹ pé alálàálẹ̀ làwọn ń bọ, wọn ò ní fìgbà kan gbà fáwọn ẹni tó ṣe pé ọlọ́sàn làwọn. Bẹ́ẹ̀ ni nítorí pé tí ìbá ṣe pé wọ́n fẹ́ jọ dáwọ́ jọ báwọn mùsùlùmí jà, wọn ò lè ṣọ̀kan láéláé. Èwo ló jọra wọn nínú eléégún àtolóró? Èwo ló jọra wọn nínú olóòṣà pópó àtòkè Ìbàdàn? Èwo ló jọra wọn nínú àwọn ẹni tó ṣe wípé àwọn tí wọ́n ń pèsè, àwọn kan sì ń pè Ṣàngó? Wọn àjọra wọn. Ìmọ̀ fi yé wa wípé nǹkan méjì láyé torúkọ wọn ò bá ti jẹ́ nǹkan kan náà, nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Sọ̀rọ̀ tó sì mú àwọn eléyìí di eléyìí mú, wọ́n ń wò pé tí wọn ò tó bẹ́ẹ̀. Nítorí mú àwọn eléyìí di Èṣù mú, wọ́n ń wò pé Ṣàngó ò tó bẹ́ẹ̀. Àwọn tó di Ṣàngó mú, wọ́n ń wò pé Ṣó ò tó bẹ́ẹ̀. Ìdí nu tó fi jẹ́ pé àti rẹ́ni tí ó da gbogbo ẹ̀pọ̀ máa bọ́ yóò tún pẹ́. Káwárẹ́ nìkan tó da gbogbo ẹ̀pọ̀ tí ń bọ ẹ̀rí pò náà lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ, àwọn olóòṣà wọn yẹn, wọ́n sọ fún yín pé kí ló dé tí ó bá jó Sàkálà kọjọ́ Sàkálà, tí ó bá jó Sokolo kọjọ́ Sokolo. Ẹ̀wọ̀n ó ṣe lè pa gbogbo ẹ̀pọ̀ tó fẹ́ sọ dàdàlú. Wọ́n á sọ pé gbogbo òòṣà, gbogbo orúnmọlẹ̀ ló ń bẹ lọ́wọ́ ẹ̀, pé bóun ló ṣe fẹ́ kó gbogbo ẹ̀pọ̀. Sọ̀rẹ́ làwọn ni gbogbo òòṣà, sọ̀rẹ́ ni wọn. Táwọn náà máa ń ṣe mítìnì pé káwọn unite láíláí, so bóòlù sí fẹ́ dà wọ́n pọ̀. Eléyìí túmọ̀ sí wípé akramakumullah, nígbà tí ọ̀pọ̀lọpọ̀ látàrí àìmọ̀kan àti ojú dúdú, torí pé nǹkan kan kọ́ ló bí fọ́ọ̀mù èèyàn láti máa bọgi bọ̀ pẹ̀ tí ì bá sá àìmọ̀kan àtọjú dúdú. Àìmọ̀kan tó peléke, ojú tó dúdú birikiti, olú máa ń sọ̀yàn di abọ̀ọ̀sà. Nítorí pé gbogbo òòṣà pátá eléyìí tẹ́ rí táwọn èèyàn ń bọ, ẹ rí i pé àwọn òòṣà wọn à sí tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ń bẹ. Báwo ló ṣe wá jẹ́ pé nìwọ gbọ́dọ̀ gbàfà fún ntí ò sí, tó ṣe pé àìsí ló síwájú bíbẹ̀rẹ̀. Bíbẹ̀rẹ̀ nígbà míì iṣẹ́ ọwọ́ mi ìyá ni. Ìwọ tó fẹ́ kàkún olúwa rẹ, ìwọ gangan ló pilẹ̀ gbẹ́, ìwọ gangan ló pilẹ̀ mọ́, ìwọ gangan ló pilẹ̀ ṣàwárí rẹ̀. Báwo ló sì wá fẹ́ jólúwa rẹ̀? Báwo ló sì fẹ́ jẹ́ pò ńlọ máa bọ̀? Báwo ló sì fẹ́ jẹ́ pò ńlọ máa sìn? Wọ́n á ní àìmọ̀kan tó peléke ń dọ̀ láàmú, ojú rẹ̀ sì dúdú birikiti, ọkọjá ń tà lè taná sí tí ó mọ́lẹ̀. Wọ́n ń bínú, kì í ṣe nǹkan ìjà lélẹ́yìí. Tí wọ́n náà bá ronú dáadáa, ó rí pọ́rọ̀ ọyún nǹkan tó lè yé dáadáa ni. Nísìnyí ẹ̀yin lẹ lọ gbégi, ẹni gi ìrókò ni kò gé wa, wọ́n sì gégi ìrókò wa,
ẹ sì bẹ̀rẹ̀ sí ní gbẹ́ léèrè, ẹ gbé orí fún, ẹ gbé ọrùn fún, ẹ gbé àyà fún, ẹ gbé apá fún, ẹ gbẹ́sẹ̀ fún. àwọn èèyàn ní kí lẹ fẹ́ fi ṣe, ó ní ẹ máa wòran. tọ wọ́n sì ń wòran. nígbà tó yá ló bá ní tọ olúwa rẹ nu o, olúwa rẹ nu, èṣù láàlú nu, èṣù láàlú ògiri òkò tí wọ́n máa bọ́ nu. àwọn ńlá ká ìwà wò pé ń bọ́ gbọ́n kìíní ìsìn wọn náà lọ gbẹ, wọn náà ló tún pè lólúwa rẹ, olóòní ọmọ pèsè fún ọ, olóòní ọmọ jàgbé ọ, olóòní ẹni tí ọmọ kí ọ lẹ́yìn, olóòní ẹni tí ọmọ sọ lédi ọ̀tọ̀ ọba sílé, òní ó tún máa síwájú rẹ lájò. tòun ńlá ká ìbá ti ronú ọ̀rọ̀ Olúwa dákun má fi nǹkan sí wa lọ́pọlọ. àbó ló sì dolúwa rẹ, nǹkan tó ṣe pé tá a bá gbé agbègbè, tá a bá gbé kúrò lọ́dọ̀ rẹ̀ agbègbè, tí wọ́n sì mú tí wọ́n sọ sínú iná tí wọ́n dálẹ̀ tí àrùn tó tóbi tó lè gba òòṣà rẹ̀ yóò múná ni, yóò múná tí wọ́n máa jó tí ò sì ní ké. àjẹpọ̀ òun bá a ṣe lọ́sẹ̀, bá a gbo òrombó sí lójú, kò mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀, sẹ́rù rẹ̀ náà lọ́ọ́ máa wá bọ̀, sẹ́rù rẹ̀ lọ́ọ́ máa sìn. torí ẹ̀ tí wọ́n bá mọ olúwa rẹ̀, ó ṣeéṣe kí nǹkan dàrú mọ́ wọn náà lọ́wọ́. àbùkátà ká mọ olúwa wa, ta lolúwa wa. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wá tiwọn, wọ́n wá lọ sídìí òòṣà, wọ́n wá tiwọn, wọ́n wá lọ sídìí mímáa pe àwọn nǹkan tó lúwa dá. a rí nínú àwọn èèyàn tó sọ màláíkà dolúwa tiwọn, ó wà nínú àwọn èèyàn àwọn tó sọ àwọn àǹjànú dolúwa tiwọn, ó sì ń bẹnu wọn àwọn tó sọ ọ̀kan nínú àwọn aránṣẹ́ tó lúwa rán sáwọn kan, wọ́n sọ dolúwa tiwọn. ó ń bẹ nínú wọn àwọn ẹni tó ṣe wípé èèyàn bíi tiwọn tí wọ́n mọ̀ dáadáa, tó mọ̀ pé máa yàgbẹ́ máa tọ̀, ebi á máa pa, làwọn tó sọ dolúwa tiwọn tí wọ́n ń sìn. tó àbùkátà ká mọ olúwa wa ó pàtàkì púpọ̀, nítorí kọ́ ọmọ bá sí nọ́mbà mu. ma'rifatul abdi rabbah, àkọ́kọ́ nù kẹ́rù ọmọ olúwa rẹ̀. olúwa wa ní Allah, olúwa ti wá kò yàtọ̀ sólúwa tiẹ̀, olúwa tiẹ̀ kò yàtọ̀ sólúwa tiẹ̀, kò sì yàtọ̀ sólúwa gbogbo ẹ̀dá. olúwa wa kò dáadáa àwọn èèyàn oríṣi kan yàtọ̀ sáwọn èèyàn oríṣi míì. gbogbo tolórí tẹlẹ́mù wa, gbogbo bó tilẹ̀ wù káwọ̀ ọwọ́ orí, káwọ̀ ọwọ́ jẹ́, kéde owó rí, kíran ọwọ́ jẹ́, kílù owó rí, kágbègbè ọwọ́ jẹ́, ẹlẹ́dàá wa kan náà ni. Allahu khaliqu kulli shay. Allah ọlọ́dá gbogbo nǹkan. olúwa wa Allah kò dáadáa àwọn èèyàn lásán yàtọ̀ sí gbogbo ẹ̀dá yòókù, nítorí pé gbogbo nǹkan míì tó yàtọ̀ sí Allah ohun tá a dá ni. kò sí nǹkan kan tó bọ́ lọ́wọ́ padà tó bá yẹ ní Allah. Allah nìkan ilẹ̀ nìkan ọ̀dá, àmọ́ òun ló dá gbogbo nǹkan. o gbọ́dọ̀ mọ olúwa rẹ̀ yìí, àti sánmà ni, àti ilẹ̀ ni, àti gbogbo ohun tí ń bẹ nínú sánmà ni, àti gbogbo ohun tí ń bẹ nínú ilẹ̀ ni, àti gbogbo ohun tí ń bẹ lókè ilẹ̀ ni. èyí tá a lè rí, èyí tá a lè rí, èyí tó wà nítòsí, èyí tó wà jìnnàjìnnà, eléyìí tó tóbi, eléyìí tó kéré, eléyìí tó ti lọ, eléyìí tó ṣẹ́kù, Allahu náà ló dá. ẹlẹ́dàá wa yìí òun náà ni olúwa wa, ẹlẹ́dàá wa. a gbọ́dọ̀ mọ̀ ọ̀nà kan gbòógì pàtàkì téèyàn sì fi máa ma olúwa rẹ̀, ẹlẹ́dàá rẹ̀, òun náà ni ká wo àwọn ẹ̀dá tó dá, ká wo àwọn àmì àti àpẹẹrẹ tí ń tọ́ka sí. àní gbogbo nǹkan pátá porongodo Allahu ló dá. kìbá mẹ́jọ ńlọ dá, àbá ti máa ráwọn kan tí ọba máa bá a dù ú.
ó rí i pé tí wọ́n bá ra lẹ̀ nísìn wọ́n sì ní ilẹ̀ tó ra éka 5 wọ́n lọ gbé sọ̀fíyọ̀ wá tí ó bọ̀ sàmì sórí ilẹ̀ wọ́n rí pẹ́gì lọ wọ́n rí pẹ́gì lọ wọ́n rí pẹ́gì lọ nígbà táwọn alámúlẹ̀tì rẹ̀ ò sí ń bẹ̀ ẹnìkan á ta wọ́n lólobó pé ó dàbí ìgbà tí àwọn kan ti ra ilẹ̀ lágbègbè ibi tẹ́ ẹ nílẹ̀ sí o wọ́n sì ti gbé abániyọtẹnikọ́hàn gbangba surveyor àwọn ti lọ ọbẹ̀ ẹ lọ wò ó wọ́n má jẹ́ kí wọ́n ti wọnú lẹ́yìn ẹni wá sì débẹ̀ lóòótọ́ ẹ bá pé wọ́n ti mú ẹsẹ̀ mẹ́ta nínú lẹ́yìn ṣé dákẹ́ ni ẹni dákẹ́ torí kí wàhálà ọmọ bá búrẹ́kẹ́ ju bó ṣe yẹ lọ ẹ kọ́kọ́ wá wọn kàn ilẹ̀ tí wọ́n bá yín wọn yẹn wọ́n ti tayọ ibi tí ilẹ̀ yín dé o wọ́n fi pàdé sọ́jọ́ kan nígbà tẹ́ bá débẹ̀ ẹ jọ sọ ní tùbí nùbí ilẹ̀ yín ò débí ẹ rí i pé pẹ́gì tí wàá ń bẹ́ ń bí ẹ ti fapá kan nínú àwọn pẹ́gì wa ẹ má bínú sípò ilẹ̀ yín ò débẹ̀ ọ̀dà ẹ̀yin sọ fún ẹ̀sùn mẹ́yìn ẹ tuntun lẹ́wọ̀n báyìí nítorí pé ẹnìkan ò ní gbà kẹ́nìkan máa gba nǹkan òun lò kóun sì gbẹnu lọ láì jẹ́ pé òun ti kú tí wọ́n fẹ́ lómi sí ọ ni tó bá sì fẹ́ lò lágídí ó rí kájọ máa fà á ni iná ló fi jẹ́ pé àwọn ẹlòmíín fa wàhálà lórí ilẹ̀ láti bí 20 ọdún sẹ́yìn tó wá ṣeéṣe káwọn míì náà wà tó ṣe pé àwọn náà olúwa ni wọ́n ẹlẹ́dàá ni wọ́n káwọn náà má ti gbóhùn sókè káwọn má ti sọ̀rọ̀ sókè wípé ẹ má jí àwọn wọ̀nyí kó má wa lọ́wọ́ o a mọ̀ pé ìtẹ́yìn náà dá wà o àmọ́ àwa la dá àwọn wọ̀nyí. ṣe gbọ́rú ẹ̀rí ṣe béèrè ìtàn lọ́dọ̀ àwọn bàbá yín dàgbà jù yín lọ àwọn màmá yín dàgbà jù yín lọ tí wọ́n sọ pé irú ẹ̀ ṣẹlẹ̀ rí àwọn bàbá yín náà sáwọn náà béèrè lọ́dọ̀ bàbá tí wọ́n sọ pé irú ẹ̀ ṣẹlẹ̀ rí. La ilaha illallah Allahu khaliqu kulli shay Allahu ló dá gbogbo nǹkan. látijọ́ tí ọmọ èèyàn ti ń ṣe kèfèrí látijọ́ tí ọmọ èèyàn ti ń ṣẹbọ kò sí ẹni tí ó yanu rí tó sọ wípé òun ló ń dárò omi kan lè sọ pé asán ló dá wọn àmọ́ pé òun ló ń dárò òun kò ṣẹlẹ̀ tẹ́sí máa ń wo àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ látijọ́ tí wọ́n ti máa ń sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ tó ṣe pé ọ̀mọ́gbọ́n dání ẹ̀ní gbọ́kẹ́nìkan ni wọn kọ́ sọrí wípé bóyá ọ̀kan nínú àwọn òòṣà wọn ló dá wọn pé Ṣàngó ló dá wọn Èṣù ló dá wọn a'udhu billah ẹni gbọ́ ẹnìkan ní pókè kan ló dá wọn ẹnìkan ní pódò kan ló dá wọn ẹnìkan ò tí ní sọ pé Jésù ló dá wọn kí ló wá dé tó fi jẹ́ pé àwọn ẹni tẹ́yìn ń pè lólúwa yìí kí ni nǹkan tí wọ́n ṣe tó mú wọn jẹ́ olúwa yín kí ni tó qualify wọn tó fi jẹ́ pé àwọn lólúwa yín ẹ rí i pé nísìnyí àwọn sọ pé Allah òun lólúwa wa òun sì lólúwa àwọn tó gbàgbọ́ gan kí ló mú jẹ́ bẹ́ẹ̀ torí pé òun ló dá wa òun ló ní wa àdádára wa a sì dá ní nǹkan kan ó ní wa ó tún ní ta ni àwọn nǹkan gbogbo tẹ́yìn náà wá ń pè lólúwa yín tẹ̀ ń sìn ẹ bá bá wa dárúkọ kí ló sọ àwọn náà dolúwa kí ló mú wọn dolúwa yín ṣé wọ́n ń pèsè fún yín ni àbí àwọn ni wọ́n fún yín ní sẹ̀mí àbáwọn ni wọ́n mú yín máa bẹ kí ni wọ́n ní nínú yín tó fi sọ wọ́n di olúwa yín ẹ dákun ẹ má jáfara à ń retí ntí wọ́n bá ní nínú yín bóyá gbogbo yín ni wọ́n ní lágbọn pé àwọn ni wọ́n ṣẹ̀dá yín ẹ ń bá sì ṣẹ̀dá ẹni lọ́ṣẹ̀dá bàbá àtìyá ẹni náà ló tún ṣẹ̀dá àwọn bàbá ńlá ẹni títí dórí Ádámù alayhi salam láti wá pé
ìdí tẹ̀ fi ń pè wọ́n lólúwa yín wọn náà ní pé àwọn ní ń pèsè fún yín, ìjẹ àti mú yín àwọn ní ń pèsè rẹ̀ fún yín. Eléyìí ló mú kí ẹ máa pè wọ́n lólúwa yín. Ẹ bá sáwò lónìí lásán kí ni wọ́n pèsè fún yín? Kí ni wọ́n pèsè fún yín? Dábàá wa pé ìgbà tó lù wá ń ṣẹ̀dá wa, ó ti wá ń ṣẹ̀dá wa lórí ọpọlọ, ní tí wàá máa fi ṣe ọpọlọ síyàn lára, nǹkan yóò wá sí má. Káwá pa àwọn òòṣà yìí lọ́lọ́ bá wá wá bí actually wọ́ o láṣẹ Allah lọ́dọ̀, ṣùgbọ́n nǹkan lọ́dọ̀ ọpọlọ tiẹ̀. So ọpọlọ tiẹ̀ lágbájá ló mú wa, ìdí tó fi kàún náà kó lù wá nù. Ká pé ńgbà tó dọ̀ tán, èyí tí wọ́n fi lẹ etí mọ́ ní dètí gọ́ọ̀mù ò sí má. So òòṣà ló wá lọ wá gọ́ọ̀mù wá, wọ́n fi wá lẹ̀ mọ́ létí pé ìdí tó fi gbèdì fún un. Sáàwò alábòsí lọ́mọ èèyàn. Allahu dá ọ̀dá ọ̀yàwòrán rẹ̀ dáadáa, ọ̀dá kò sí ọlẹ́ranko, ó tún pèsè fún ọ kò tún fi ọlẹ̀ kí ọjọ́ kú. Àmọ́ ńgbà tó kan pé kó pé ìwọ rẹ̀ kó sojúṣe rẹ̀, nǹkan míì tó yàtọ̀ sí ló ń sìn, nǹkan míì tó yàtọ̀ sí ló ń pè, láwọn nǹkan tó ṣe pé wọn ò lè dá tu tẹ̀tẹ̀, láwọn nǹkan tó ṣe pé dídá la dá wọn. Òkúta gan àti gbogbo ìpẹ́ tó gbé kalẹ̀ ta ló dá? Ta ló dá? Sìmẹ́ǹtì tó ń fi ma gbogbo òòṣà ta ló dá? Mẹ̀bẹ́ ìpẹ́ tó lu adá náà ni wọ́n ń da kẹ́míkà sí. Ta ló dá kẹ́míkà náà? Ibẹ̀ yìí là ń pè ní kẹ́míkà níbi tó wà ìpẹ́ lásán ni. Akramakumullah, kí ló á dé tá a yà lábòsí? Àpèjúwe kékeré ni. Ọmọ bàbá rẹ tó bí ọ, ọmọ bàbá rẹ tó bí ọ, orúkọ rẹ ló ń jẹ́ pẹ̀lú orúkọ rẹ. Ọmọ ìyá rẹ tó bí ọ, wọ́n fẹ́ kó sepá ìdí ọkọ màmá mú kọ wa, àmọ́ ò lè sí màmá rẹ mú. Ó wá ṣe bí awọ, ó wá lọ ti ọkọ bàbá rẹ ń bàbá, ọkọ màmá rẹ ń màmá. Ó wá lọ fẹ́ lomi ṣe bàbá, ó fẹ́ lomi ṣe ya, yóò máa jẹ ọnu lójoojúmọ́. Búrẹ́dì tó rà àtẹjà anú agolo tó ń lọ gbé fún bàbá ń bàbá, tó ń gbé fún yòó yà pẹ́yìn náà mo fi ṣe bàbá, mo fi yín ṣe bàbá, sọ́dà bí ẹ̀yin ni bàbá mi. Kọjọ́ra wọn. Báwọn bàbá ń bá ń jẹ yóò mọ̀ kọ́ wọn lọ́nà fún. Àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀, oúnjẹ olóúnjẹ là ń jẹ yìí o. Bàbá ọmọ yìí ń bẹ o lọ́mọ abú yìí o, ìyá rẹ̀ ń bẹ o lọ́mọ àdánù yìí, ọ̀pọ̀ àwọn tì ọ wá ló ń fa wá sí bàbá. Ẹ̀rí pé bàbá ti yá nǹkan sọ ẹ má jẹ́ àjẹjẹkújẹ, ìdí yìí jẹ tí ó dọ̀ràn, àyè ṣe bàbá àtìyá ọmọ yìí. Tó báwo wá lólu ọ ṣe dá ọ, ó mú ọ jáde nígbà tó jẹ nǹkan kan, ó mú ọ máa jéèyàn, kò tún á jẹ́ kó jéèyàn lásán, kò tún pọ́n ọ lé. Ó wá jẹ́ pé ìwọ rẹ̀ tó ní í ṣe pẹ̀lú kó máa jọ́sìn fún, ó wá gbé kúrò lọ́dọ̀ rẹ̀, ó lọ gbé fẹ́lòmí. Tó má bi ọ́ léèrè, kí ni ìdí gan tó fi jẹ́ pé Allah ni wọ́n ń sìn, ó sì nǹkan míì tó yàtọ̀ sí, èsì rẹ̀ ò lè, nítorí pé òun ló ṣẹ̀dá mi, òun ló sì ṣẹ̀dá gbogbo nǹkan. Tí wọ́n bá mọ nǹkan míì tó ṣẹ̀dá rẹ̀ sáwò. Ìsì ń bẹ nínú pa mọ́lúwa wa, ká mọ̀ gbára àwọn ẹ̀dá tó dá, gbára àwọn àmì tó tọ́ka sí, gbára àwọn orúkọ rẹ̀, torí ká ẹ má sì gbé fẹ́lòmí. Àwọn orúkọ tí Allah ń jẹ́, àwa kò lè ti kára wa kárọ́ wípé ó kọ tá a rí pọ́ yẹ kó máa jẹ́ nì, àwa gẹ́gẹ́ bíi ta ni. Torí ẹ̀ ó ní Allah, ó ní Ar-Rahman,
ó ní arrahim, ó ní almu'min, ó ní almuhaimin, ó ní alaziz, ó ní aljabbar, ó ní almutakabbir, ó ní as-sami', ó ní albasir, ó ní alkarim, ó ní alhayy, ó ní alqayyum, ó ní alahad, ó ní as-samad. àwọn orúkọ Allah wọn pọ̀, kò sí kan tó yẹ kẹ́nìkan rọ ntòlúwa bá pera rẹ̀ náà ló kọ rẹ̀, torí pé a lè mọ ẹlẹ́dàá wa bẹ́lẹ́dàá wa ti ṣe mara rẹ̀. ntọ́ bá pè ló kọ rẹ̀ ààyè ò sí fẹ́nì kankan láti gbé orúkọ kan kalẹ̀ fún pé tí ó máa jẹ́ nì nígbà tí èsè bèbí rọ́bọ̀tù lèyàn máa fọwọ́ ara rẹ̀ yà téèyàn wà fún ló kọ wípé rọ́bọ̀tù yìí o orúkọ rẹ̀ òun náà ni Madison. so ẹ wá pé Madison ò tí ì wá bí pé wọn ò tí ì fún ní charge, tí wọ́n bá ti charge ẹ̀ yọ wà, àbí òye wa ẹ̀yin náà ti mọ̀ pé bèbí àtọwọ́dánù. akramakumullah walillahil asma'ul husna fad'uhu biha, tí Allah làwọn orúkọ tó rẹwà jù. pé mo ṣe fẹ́ mà má lọ sí di al-Qur'an, má lọ sí di sunnah nabi sallallahu alayhi wa sallam. tí wọ́n bá ti mà Olúwa ni ẹ máa fi pè mí, tẹ́ ń bá ń fi pè mí wọ́n máa jẹ yín. akramakumullah, Allahu yìí ọba tí ń bẹ ni, gbogbo tí sì ń bẹ máa níròyìn, gbogbo tí bá ń bẹ í máa níròyìn, gbogbo tí ọba ti níròyìn kò sí. Olúwa ẹlẹ́dàá wọn gbogbo àwọn orúkọ rẹ̀ yín níròyìn máa ti bẹ́ẹ̀ jáde, níròyìn máa ti bẹ́ẹ̀ jáde. As-Sami' ọba olùgbọ́ni, ìròyìn wo la mú bẹ́ẹ̀? Gbígbọ́. Al-Basir ọba olùrí ni, ìròyìn wo la mú bẹ́ẹ̀? Rírí. Olúwa ẹlẹ́dàá Al-Qawi alágbára ni, ìròyìn wo la mú bẹ́ẹ̀? Agbára. Olúwa ẹlẹ́dàá wa Allah ẹni tá a jọ́sìn fún lódodo ni, ìròyìn wo la mú bẹ́ẹ̀? Al-Ilahiyya jíjẹ́ ẹni tá a jọ́sìn fún lódodo. kò sí ọ̀kan nínú orúkọ Allah àfi kó jẹ́ pé ròyìn bẹ́ẹ̀. àwọn nǹkan tó fi ròyìn ara rẹ̀ iná la tún gbọ́dọ̀ fi ròyìn rẹ̀, láì jẹ́ pé a máa wá ṣàpèjúwe rẹ̀ nígbà tí àwọn àròyìn tún wà tó tún pọ̀ tí ò tara orúkọ wá. Tabarakalladhi biyadihil mulk, Tabarakalladhi biyadihil mulk. Ìbùkún ni fún ẹni tó ṣe pé ọwọ́ rẹ̀ iná ni ìjọba wà, ọwọ́ rẹ̀ làkóso wà, ọwọ́ rẹ̀. ọ̀kan nínú ròyìn Allahu pé ó ní ọwọ́, ṣùgbọ́n nígbà tá à ń bá ń ròyìn rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó fi ròyìn ara rẹ̀ tó ṣeéṣe kí irú nǹkan tó ní orúkọ ìròyìn rẹ̀ kó wà lára tiwa, orúkọ ńlọ́pa wọn pọ̀, ká má ṣe rò lórí wa pé ọwọ́ rẹ̀ náà ń kọ́ bí ọwọ́ wa ní orí o kalla, torí pé laysa kamithlihi shay, kò sí nǹkan kan tó dàbí rẹ̀. Olúwa ní yadullahi fawqa aydihim, àwọn ẹni tí ń bá nàbì sallallahu alaihi wasallam dá májẹ̀mú tí kálukú ń gbé ọwọ́ rẹ̀ lórí ọwọ́ ànábì, tó ń gbé lórí ọwọ́ ànábì láti fàtìlẹ́yìn hàn. Olúwa ní yadullahi fawqa aydihim, ọwọ́ Allah ń bẹ lórí ọwọ́ wọn, ṣùgbọ́n ọwọ́ Allah kò dàbí ọwọ́ àwọn ẹ̀dá tó dá, ọwọ́ ẹ̀dá tó dá torí kìí ṣèyàn nìkan lọ́wọ́. ọwọ́ tiwa gan kò dàbí ọwọ́ nǹkan míì nínú ẹ̀dá tó lù wá dá, báwo wá lọ́wọ́ Allah ó sì dàbí ọwọ́ tiwa? nísìsiyìí tó máa sọ fún ọpọwọ rẹ bí ọwọ́ èkúté, ṣé inú rẹ ó dùn? àbí kó sọ pé ọwọ́ rẹ bí ọwọ́ erin, ẹ dákun ẹ wo nǹkan torí ti Allah, ó rí pé inú rẹ ò ní dùn. tonti pé àwọn ẹ̀dá tó lù wá dá yìí náà àwọn náà lọ́wọ́, ṣùgbọ́n ọwọ́ jọra wọn. ó sì gbọ́dọ̀ ró lórí rẹ
ike ńgbà tó lu Ẹlẹ́dàá sọ pé kullu shay'in halikun illa wajha, gbogbo nǹkan ni ó parun àfojú Allah. kọ́mọ wá pé òkè tí ọwọ́ bá wà ajẹ́pọ̀jú ojú yẹn ṣé ó wá dá dúró ni? ojú yẹn ò lè dá dúró. ọyẹ ńgbà tójú èèyàn ò dá dúró, ojú ẹ ò dá dúró, ọjọ́ ìmọ̀ orí ẹ ó tún jọ ìmọ̀ ìpàkọ́ rẹ. kọ́mọ wá rò pé bẹ́ẹ̀ ni Allah laysa kamithlihi shay'un, kò sí nǹkan kan tó dàbí rẹ̀. gbogbo àwọn tó lọ́wọ́ bá fi ròyìn ara rẹ̀ láàmà fi ròyìn rẹ̀. ìgbàláyè ò sí o kẹ́nìkan á lọ gbó kọ̀ọ̀kan jáde kẹ́kọ̀ọ́ ẹ fẹ́ máa pè lórúkọ Elédùmarè, Elédùà, gbogbo eléyìí ilé ẹbọ ló ti wá, ọ̀dọ̀ àwọn olóòṣà ló ti wá. Olúwa Ẹlẹ́dàá wa táwa ń sìn, àwọn orúkọ rẹ̀ tá à ń bá wọn bó láti rí nínú Al-Qur'an, nínú Al-Qur'an. torí ẹ ẹnikẹ́ni tí wọ́n bá ń bá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ yí orúkọ Allah padà o. wọ́n á sọ pé Elédùmarè ni ó gbà wá, Elédùmarè wo ni ó gbọ́? ta ni ó gbà wá? Allah. tó ẹni tó pé Èdùmarè lòun ń sìn kó wọn máa sọ Èdùmarè, kí ni wọ́n ń sìn? Allah. jẹ́ kó hàn, má tẹ̀rẹ̀ ẹ̀ dànù, má jẹ́ múnáfìkì lábẹ́ àsíá Islam. Elédùà tí wọ́n dọ́wọ́ rẹ̀ àwọn ọmọ àmọ́ tí ń jẹ́ Elédùà yẹn, nítorí pé kìí ṣe orúkọ kan nínú àwọn orúkọ tí Allah pèrà rẹ̀, kìí sì ṣe ìtumọ̀ fọ́kàn nínú àwọn orúkọ tó fi pèrà rẹ̀. torí rẹ̀ ẹnu mùsùlùmí àgò ò gbọ́dọ̀ pé Allah lórúkọ tí ò fi pèrà rẹ̀, ó sì gbọ́dọ̀ ròyìn rẹ̀ pẹ̀lú ròyìn tí ò fi ròyìn ara rẹ̀. tó bá sọ pé ọmọ Yorùbá ni wọn ní tí Yorùbá ń pè ní Yorùbá, ṣé Allah ni Yorùbá ń pè bẹ́ẹ̀? torí pé Allah ni wọ́n ń sìn, tó fi máa wéwu kúwì pé nǹkan kan náà lẹ́ ń sìn, nǹkan kan náà lẹ́ ń jọ ń sìn báwo? nǹkan kan náà lẹ́ ń jọ ń sìn báwo? àwọn sọ fún yín pé òòṣà fẹ́ mú jẹ, torí ẹ̀ àwọn bùkátà orí ajiyọ̀ 15 ta ni máa jẹyọ̀? ọmọ èèyàn ni wọn láwọn bùkátà orí ajiyọ̀ 15. níjẹ́ lọ sọ fún ọ nínú Islam wípé Allah fẹ́ mú jẹ tó ń sọsọkúsọ pẹ̀lẹ́nu rúnrún pé kankan náà lẹ́jọ́ ń sìn, ó dájú pẹ́lẹ́ bọ níwọ̀n náà. wọ́n ní kó lọ sénà tó wọ̀lú àtọ̀nà tó jáde ń lù, gbogbo ajiyọ̀ tó bá kọjá láago báyìí sáago báyìí ó ti wọ gbòòrò. àgùntàn tó bá sì wọ gbòòrò ńkọ́ ó ti dàrí kọjá. ọmọ ẹnikẹ́ni tó lè jẹ́ tó àwọn ìlànà táwọn ń tẹ̀lé nù. akramakumullah, bí a fẹ́ mú jẹ, bí a fẹ́ pààyàn, ọ̀pọ̀ nú ẹ̀sìn àwọn ẹlẹ́bọ. yẹn rí i pé àwọn eléégún tẹ́lẹ̀ ọ̀sán àtẹgbẹ́ ẹ̀rẹ́ ni wọ́n máa mú ká. ní báyìí wọ́n ti ń gbádà ọ̀ àtàáké. agbọ́njú oníbẹ̀rún nílùú kan wọ́n léégún sáyàn láàké, ó ń tìǹ ọ̀dàrà ọ̀dẹni tó ṣe pé ọjàwé bomú látàrí pé eégún sá láàké. nílùú kan bẹ̀rún àwọn náà tún láwọn ń ṣe eégún, wọ́n á pọ̀ la àbọ̀túnla téégún ọ̀kasẹ̀ ńlẹ̀, gbogbo eléégún bá lọ ràdá. tẹ́lẹ̀ tó máa ń ṣe eégún wọ́n máa lọ kó ẹgba nínú igbó ni pé táwọn bàbá làwọn fi kó àwọn nù káwọn máa jẹgba. ṣùgbọ́n èyí tí wọ́n wá ṣe káyìn nílùú yìí, mo rò pé wọ́n rò pé kíní ẹ̀ tí ó ti ẹ̀ kó develop, because analog level ìní à ń lọ kọ́rẹ́. Now we are in a digital life, digital era. akramakumullah, wọn kálukú bá lọ padà wọn á fáìlì ẹ̀ lọ́nà ìsìnkú tó bá ń mú lọ́ba ẹ̀ tó ẹ̀ ń bá fẹ́ràn orí ara rẹ̀ kó má dùn tòsí. sẹ́sìn náà nù bá gbé kọjá ń dè tí èèyàn, wọ́n ní kú tí ọba pa ni, tó bá sì ní fìlà ká dúpẹ́, etí lọ́yọ orí ọ̀yọ́. ẹ dákun, ńjò la wọ mọ́ṣáláṣí tá à ń padà wọ̀ bẹ̀ kòbókò lásán, kòbókò kí la fẹ́ fi ṣe? kí la fẹ́ fi ṣe? kí làwa ń ṣe tá a lẹ́nìkan kan gbọ́dọ̀ kọjá mọ́?
táwa di títì oníyàálù àtọ́ngángan gbogbo wọn lè mọ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ wọn á ní gbogbo kálukú ọ̀gbọ́dọ̀ lọ mọ́ ẹ̀yìn bọ̀sán jẹ́ àwọn kan bòrú jẹ́ níbo ni development ó ti wà olóró ni ẹ má jáde lálẹ́ eléégún ní ẹ gbọ́dọ̀ rìn títì lọ́sàn ṣé baba ńlá takò lọ síwájú ni baba ńlá takò kílù tiwa náà ga ni bàbá ní kí gbogbo owó jókòó kálẹ̀ àtòrú àtọ̀sán ókè ń jò la fẹ́ ní lọ síwájú so ǹjẹ́ yìí ń sínú torí táwọn ti ń ṣe gbogbo orú nǹkan tó wá lé Elédùmarè kan làwọn ń pè Elédùà kan làwọn ń pè kò sí tọkàn wá sẹ́mọ pé táwọn ń sìn kí làwọn ń sìn Allah onẹ́sì lọ́jọ́ ọ̀ràn àyàn kí gbogbo èèyàn ó sìn torí làwọn màláíkà ń sìn ọlọ́jọ́ ọ̀ràn àyàn kí gbogbo èèyàn àtàǹjànú ó sìn òun náà gángan ìní gbogbo nǹkan àti tó lẹ́mìí àti tí ò lẹ́mìí àti tó nílàákàì àti tí ò nílàákàì ìní gbogbo wọn ń ṣàfọ̀mọ́ fún yusabbihu lillahi ma fi samawati wa ma fi al-ard gbogbo nǹkan tí ń bẹ ń sánmà àti gbogbo nǹkan tí ń bẹ ńlẹ̀ gbogbo wọn ní ṣàfọ̀mọ́ fún Allah Olúwa dúpẹ́ fún ọ tó jẹ́ ká mú nọ́mbà burúkú Olúwa dúpẹ́ fún ọ tó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí ó gbàgbọ́ adúpẹ́ fún ọ tó ṣe wá lọ́kàn nínú àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ ká mọ Olúwa ẹlẹ́dàá wa kì í ṣe ẹ̀sìn àjòjì ká mọ Olúwa ẹlẹ́dàá wa kì í ṣe ẹ̀sìn àjòjì nítorí pé ní kọ́nà tí wọ́n bára rẹ̀ tó pé ìwọ ń bọgi ìwọ ń bọ ọ̀pẹ̀ ó wá láwọn ẹni tí ń sin Allahu ẹlẹ́dàá wa lódodo ó sọ pé sí àjòjì ni wọ́n ń ṣe ta wá lẹni tó dáwọ́ tó sọ fún ọ pé igi àti ìpẹ̀ ní kọ́ ọ máa bọ ni ó sọ ọ́ dẹni tó jẹ́ pọ̀ gbàgbọ́ jágbọ́ àbáwọn bàbá ńlá rẹ̀ ṣìnà àwọn bàbá ńlá rẹ̀ ọ̀mọ̀nà ojú dúdú ó dà wọ́n láàmú lọ sídìí pé ère tí wọ́n ń gbẹ́ làwọn ń bọ ère tó yẹ pé àwọn ni wọ́n gbẹ́ ni wọ́n ń bọ ère tí ò lè dá sí nǹkan kan fún wa ère tí ọ̀gbọ́n tí wọ́n ń sọ ni wọ́n ń pè ọ̀wà nínú ojú dúdú àtàìmọ̀kan tó peléke ọ̀wà ní ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú kó o sin ẹlẹ́dàá rẹ tó dá ọ lódodo ọlẹ́sìn àjòjì ni bẹ́ẹ̀ ni kí lọ́ọ̀ bá tún sọ tọ́lẹ̀ tó bá ti ṣìnà tẹ́lẹ̀ náà yóò máa wá wàá wí ni ṣé kìí sara Ádámù ni wọ́n ti jáde sáàwò ṣé kìí sara Ádámù ni Yorùbá ti wá ni àbáwá ní baba ńlá mi ẹ dáhùn ṣe ní baba ńlá mi ni yàtọ̀ sí Ádámù alayhi salam gbogbo bíkíbi láyé ẹ rí i pé àwọn èèyàn Olúwa dá wa lóríṣiríṣi ó dá kéèyàn kọ́ mọ̀ ọ́ kọ́kẹ́ mọ́ máa pa lọ́rọ́ fún ọ àwọn afẹ́ yára wa sọ́tọ̀ péyìn oríṣi mi ní Yorùbá bàbá ńlá tí wọ́n ní lágbájá bàbá ńlá tí yóò ta ni bàbá ńlá tiẹ̀ ta ni bàbá ńlá tí bàbá ńlá tí yín gbogbo ẹ̀yà láyé wọ́n ní bàbá ńlá kan tó náà tàtàrà bàbá ńlá àgbà wá torí ẹ̀ ni a sọ pé nígbà tí Olúwa ẹlẹ́dàá wa tó pa gbogbo ilé ayé run àwọn ẹni tẹ́tẹ̀lé Ànábì Nuh alayhi salam wọkọ̀ ojú omi nínú àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àtàrà wọn làwọn ẹ̀yà oríṣiríṣi ti jáde a sì tún sọ lórí àtàrà tàlàwà dúdú ìgá ti jáde nínú àwọn ọmọ Ànábì Nuh alayhi salam nígbà táwa tààrí eléyìí jáde ṣé mọ̀ pé dúdú náà tún ṣẹ̀yà kan kìí ṣe ìran kan kìí ṣèdè kan gbogbo oníkálukú náà tún ní baba ńlá kan baba ńlá kan baba ńlá kan tó yẹ pé baba ńlá náà tún gbọ́dọ̀ ní baba ńlá tí ó fi padà sórí ta ni baba ńlá wa àgbà Ádámù alayhi salam lẹ́kẹ̀ẹ́ baba ńlá wa àgbà wọn ṣégi àti igi àti ìpẹ́ ńlò ń bọ tó fi ní Islam ẹ̀sìn àjòjì ni abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ta ló kó yín yàdí kẹ́ ẹ máa bọ́gí kẹ́ ẹ máa bọ̀ ọ̀pẹ̀ tó wá ní kẹ́ ẹ gan kàdí ẹ̀ Olúwa dákun má ṣì wá lọ́nà bàbá ńlá wa nu Ádámù alayhi salam ìsìláàmù yìí ló náà ṣe
dákun bá mi wá ẹnìkan wá nínú àwọn ànábì àti ránṣẹ́ tó lúwa rán tó wá jẹ́ pé tí wọ́n ṣe kìí ṣe Islam, ẹ dákun ẹ bá ń wá wá. bóòlù sọ wá di ẹ̀sìn àjòjì? Nǹkan ni àìmọ̀kan, nǹkan lójú dúdú. Gbogbo àwọn ànábì yìí pátá kò sẹ́ni tó lúwa fi nǹkan mìíràn tó yàtọ̀ sí Islam. káyà yẹn wò, inna ad-dina 'inda Allahi al-Islam. ọ̀dà kéèyàn kọ́ kí ó sì dá kíkẹ́ téèyàn kọ́ kó yéèyàn. sẹ́rí kí ó yìí tẹ́ bá fẹ́ túmọ̀ rẹ̀ níbàámu pẹ̀lú ṣẹ̀ríà, ìmọ̀kan bẹ tẹ́ gbọ́dọ̀ wá o. usulul fiqh tẹ́ ẹ bá mọ ìsọkúsọ lẹ́kàn máa wí, torí ẹ̀ kìí ṣe gbogbo ẹni tí ń sọ̀sọ́kúsọ láyé wà fún káwọn èèyàn máa fèsì fún, torí pé èsì tẹ́ máa ń fọ̀ fún gan oníjẹ́kẹ́ kọ́ àwọn èèyàn lẹ́sìn. ìsọkúsọ pọ̀, torí àwọn ẹni tí wọ́n sọ ń pa Islam ọ̀pọ̀lọpọ̀ wọn gan ọ̀ma ti ń jẹ́ Islam. ẹgbẹ́ tó ló wá sọ ń bá wọn, ó ní inna ad-dina 'inda Allahi al-Islam. ẹ̀sìn lọ́dọ̀ Allah kò pé méjì rí, kò pé méjì rí. kì í ṣe ẹ̀sìn tuntun ní Islam o. látijọ́ tí Olúwa ti dá Ádámù alayhi salam kò sí nǹkan méjì tó Olúwa fi sọ pé ká máa fi sìn òun ju Islam lọ. ẹ̀sìn lọ́dọ̀ Allah, inna ad-dina 'inda Allahi al-Islam. dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah òun náà ní Islam, kò pé méjì rí. torí ọ̀rọ̀ yí àwọn míì bólú wa ti ṣe wúyọ yẹ kó yí gbogbo ẹni tó bá ti lágbọ́yé ẹ̀sìn ò pé méjì lọ́dọ̀ Allah. ẹ̀sìn wọn lọ́yẹ kí n ṣe al-Islam, kì í ṣe gbogbo èèyàn ní òye o. àwọn kan bẹ tó pé tí ẹ bá tí ké kókó sí wọn létí wọn à ní gbọ́ pé ń sọ̀rọ̀. ókè, ẹ tún tẹ̀síwájú nù suratu Ali Imran. wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala min. eléyìí náà ti tó ya Rabbana. ẹnikẹ́ni tó bá wá nǹkan mí fi ṣẹ̀sìn yàtọ̀ sí Islam àní gbà lọ́dọ̀ rẹ̀. eléyìí náà ti tó, ó ti tó láti mú wa mọ̀ yìí pé àfi ká ṣe kíni, ká ṣe Islam. bóòlù ṣe jájòjì, ẹlẹ́dàá mi tó dá mi tó dá ọba àmọ́ gbà. òun lọ sọ pé tí màá fi sìn ọ́ ni ibi kí mi mo lè máa gbé láyé, àyè yòówù mo lè wà, ohunkóhun mo lè jẹ́, ó ní nǹkan tí màá ṣe ni. ẹ̀sìn kan lọ́dọ̀ tó ní Islam. ta ló dálẹ̀ tí mo wà tó fi jẹ́ pé ibi ìhò àjòjì ní Islam ń bí? ta lẹni tó dá ibi? ọba tó dá bí tó dá wọn, òun lọ sọ pé tẹ́ máa fi sìn ọ́ ní. àìsọkúsọ pọ̀ lẹ́nu ẹni tí ọmọ kan. àwọn alájòjì ní Islam bó ló ṣe jájòjì? Olúwa nígbà tó sọ pé ẹnikẹ́ni tó bá wà nǹkan míì tó yàtọ̀ sí Islam tó bá fi ṣẹ̀sìn àní ìgbà lọ́dọ̀ rẹ̀, ó tún ti tó láti mú wa gbọ́ yé pé àfi ká ṣe Islam. àwọn tètè yẹ́lómi. Olúwa sọ pé wa huwa fil akhirati minal khasirin. yóò tún jọ́kan nínú àwọn ẹni òfò tó bá dijọ́ gbẹ̀ndà qiyam. tọrọ ọba ti dojú àmì ọ̀pọ̀lọpọ̀ igbó yé. pẹ̀lú gbogbo eléyìí ẹ wo kèfèrí ti pọ̀ tó. pẹ̀lú gbogbo eléyìí ẹ wọ̀ ṣẹbọ ti pọ̀ tó. ẹ wá bọ́gì bọ̀